Ẹ káalẹ́ sà. Káalẹ́ sà. Kí ló kọ yín? Orúkọ tèmi ni Ọmọ́táyọ̀ John láti ìpínlẹ̀ Ọ̀ṣun, Ìlú-Òbú. Ìlú-Òbú nípínlẹ̀ Ọ̀ṣun. Bẹ́ẹ̀ni sà. Ẹni rìn àjò ayé yín ó tó ní tí àwọn èèyàn fẹ́ fi kọ́gbọ́n. Ẹlẹ́ṣẹ̀ṣẹ̀ jáde lọ́gbà ẹ̀wọ̀n. Bẹ́ẹ̀ni sà. Ẹ̀wọ̀n 21 years. 21 years. Ilé ìwé wo lẹ lọ? Amadu Bello University ní Zaria. Amadu Bello. Láàrin ọdún wo sọ́dún wo? 2007. So mo ṣetán bẹ́ẹ̀ ní 2011. Kọ́ọ̀sì wo lẹ ṣe? Mechanical engineering. Ẹ sì ṣetán? Bẹ́ẹ̀ni sà. Bó lẹ ti serve? Àkọ́kọ́ náà, nígbà tí wọ́n mobilize mi, tí wọ́n fún mi ní call up letter, fún mi ní Sokoto State. But ìgbà tí mo wà ní Sokoto ẹ̀bẹ̀ ni mo ti camp ní Wamako camp. But based on insecurity, mo ní láti redeploy. So ìpínlẹ̀ tí mo fẹ́ redeploy sí gangan ní Ọ̀yọ́ State. Ìgbà tí redeploy letter mi máa jáde, wọ́n gbé mi wá sí Èkìtì State. Nílùú wo nípínlẹ̀ Èkìtì? Ìgbà tí mo kọ́kọ́ dé sí Adó Èkìtì, mo lọ sí NYSC State Secretariat. So ìgbà náà ti sọ àwọn ID card mi, wọ́n ṣe wà fún mi ní Ìkẹrẹ́ local government. Mo ń gbọ́ yín sà. So wọ́n fún mi ní Ìkẹrẹ́ local government. So ibẹ̀ ni PPA mi wà ní Àmùyẹ grammar school. Ibẹ̀ ni PPA yín wà. Bẹ́ẹ̀ni sà. Kí lohun tó wá ṣẹlẹ̀? Ẹ ṣé sà. Ó ṣẹlẹ̀ pé ní 2012 ìgbà tí mo débẹ̀ yẹn, 2012 yẹn lẹ wà lẹ́kìtì. Bẹ́ẹ̀ni sà. Láti wá sìnrú ìlú. Bẹ́ẹ̀ni sà. Gẹ́gẹ́ bí àgùnbánirọ̀. Bẹ́ẹ̀ni sà. Tí n bá gbọ́ ní tí ẹ wí, ẹ sá fún torí àìsáàbò nígbà náà. Bẹ́ẹ̀ni. Kẹ́mi yín ó má bàa sọnù. Bẹ́ẹ̀ni sà. So ìgbà yẹn ní issue Boko Haram yẹn fi wà tó tí kò gan nígbà yìí Jonathan regime. So ohun tó kàn tẹ̀ ṣẹlẹ̀ ni pé níbi tí mo gba ilé sí, àwa bíi kọ́pà mẹ́rin náà wà bẹ́ẹ̀ tó yẹ pé àjọ ń gbé ní lọ́ọ̀jì yẹn. So àwọn student yẹn máa ń wá sí ọ̀dọ̀ wa torí student area ni. So wá ṣẹlẹ̀ pé nílùú wo? Ní Ìkẹrẹ́ Èkìtì. Ó ń bọ̀ ọgbà ẹ̀wọ̀n bólẹ́ṣẹ̀ ti ṣetán báyìí. Adó Èkìtì Correctional Center. Ẹ mọ̀ tẹ̀ wájú. So ìgbà tí wá ṣẹlẹ̀ pé onílédè ẹ̀ ó máa ń wá sí ọ̀dọ̀ wa, ọ̀dọ̀ Èkìtì mi gan ló tẹ̀ máa ń wá sí jù torí ó máa ń charge ń bá mi. Ìgbà mí dẹ̀ rí ó máa ń bá mi dáná tí ì bá sí lára jù tó bá yẹ pé ó lọ sí school tó ń bá tètè dé. So nǹkan tó wá ṣẹlẹ̀ lọ́jọ́ yẹn ni pé torí tèmi bá ti lọ sí PPA, mo máa fi kọ́kọ́rọ́ sí abẹ́ footmat. So ìgbà tó dẹ̀ ṣẹlẹ̀ lọ́jọ́ yẹn ó pè mí, ó ní where are you? Ọjọ́ ìwà bọ́sọ̀jọ́ CDS wa tá à ń pè ní Community Development Service, wá jẹ́ General CDS. Mo ń bọ̀ ẹ dúró. Bó lẹ ti mọ lédì yẹn rí? Ìkẹrẹ́ náà ni mo ti mọ. Student College of Education. Ṣé ń fẹ́ra yín ni? Mi ò fẹ́, àkàntì ẹjọ́ wà ní torí ó máa ń wá sí ọ̀dọ̀ wa. Ẹjọ́ wà? Bẹ́ẹ̀ni sà. Ẹ fẹ́ra yín? Mi ò fẹ́. Àmọ́ ẹjọ́ ń ṣeré dádì àmọ́ mi. Àti mo tẹ̀ bá ní ìwọ̀n kan pọ̀, mi ò bá ṣeré kankan. Kàgbàrà wọn mọ̀ràn. Ok, mo ń gbọ́ yín. So wá ṣẹlẹ̀ pé nígbà tí wàá pè mí pé where are you? Mo wá ní nǹkan tó ṣẹlẹ̀ ni pé mo wà ní CDS. Wá ní I want to be going to your place. Mo ní there is no problem. Pé ó ṣàmọ̀ ibi tí kọ́kọ́rọ́ wà. So bàtà rẹ̀ máa fi ṣe tán lọ́jọ́ ẹ̀ ó tiẹ̀ tí. Ẹ dúró bọ̀dá. Ẹni tẹ́ ẹ fẹ́, báwo ló ti ń wálé yín tó sì ní kọ́kọ́rọ́ lọ́wọ́? Tó ń bá yín dáná? Bẹ́ẹ̀ni sà. Ẹ sì fẹ́? Mi ò fẹ́. As at that time, bó ni girlfriend yín wà? Nígbà girlfriend mi wà ní Èkó. Ẹ dẹ̀ bá ọmọ yẹn ní nǹkan papọ̀? Mi ò bá ní kankan. Mo ń gbọ́ yín. So nígbà tí mo fi wá tó ṣáà ni pé mo ní kíwà ní ti kọ́kọ́rọ́ máa wà ní abẹ́ footmat. So ìgbà tí mi dẹ̀ máa fi ṣe tán lọ́jọ́ ẹ̀ mo wá lọ ilé. So ìgbà tí mo máa fi délé mo bá ó sùn ó láì dà sí orí bẹ́ẹ̀dì torí náà wà. So èmi dẹ̀ rí kò dáná, mo á rò pé kí n má stress ẹ̀ pé bóyá ó ti rẹ̀ láti school. So mo wá ṣe Indomie Super Pack. So ìgbà tí mo fi wá ṣe tán sìn pé kémi pé kò jẹun pé ètè máa lọ sí ọ̀dọ̀ títí ẹ̀. So ìgbà tí mo máa fi fọwọ́ kan pé kì í jí, ìgbà ni mo discover pé ibo ti gan. So ìgbà tí mo wá rí bó ti gan ẹ bí mi ṣe pariwo nìyẹn pé I didn't know what happened to her. So àwọn colleagues mi wá. So ìgbà tí wọ́n máa wá, wọ́n ṣáà ní ilé ti kú pé kí n lọ ṣe report. Mo ṣe lọ sí station nìyẹn, mo wá lọ make report.
so ìgbà tí wọ́n á dé station tí mo make report wọn jẹ́ kí n lọ wọ́n dá mi dúró sí station bo. ní Ìkẹrẹ division yẹn ni Okay. so bọ́n ṣe wá dá mi dúró pé kò lè lọ so láti ibẹ̀ mo ṣáà pé nọ́mbà ẹni tó jẹ́ bí CLO wa ní àpé nǹkan yẹn ó kọjá agbára ní pé kí n pe LGR káńpé ní local government inspector so ìgbà tí mi máa wá pè ṣáà wà so wọ́n ṣáà dìtẹ̀ mi lọ́jọ́ wọn gba fóònù gba gbogbo nǹkan mi so wọ́n á lọ máa ṣe test fún gẹ̀ kí wọ́n lè mọ ikú tó pa so ìgbà tó máa lọ fún test tí wọ́n máa dé ìgbà náà discover pé àkóṣe D&C pé definitely mo mọ̀ pa ikú ẹ̀ pé then fóònù ẹ̀. Yẹn ni kó ṣẹ́yún. Bẹ́ẹ̀ ni sà ní pé fóònù ẹ̀ ìgbà tó máa fi wo èmi ni last call lẹ̀ tó bá sọ̀rọ̀ tó bá ní conversation last so bẹ̀rẹ̀ pé mi ò mọ kankan pa ẹ̀ so láti àwọn family ẹ̀ wọ́n ṣàlọ́ máa ṣẹjọ́ pé mo ti lo gẹ́ẹ̀ ni pé bí àwọn ọ̀dọ́ ṣe mọ́ ń ṣe nìyẹn ìdẹ́ ní mi ò mọ kankan pa ẹ̀ so láti ìlú wọ́n ṣe transfer case mi wá sí state nìyẹn so ibẹ̀ náà ti lọ remind mi láti bẹ̀rẹ̀ sí try case yẹn láti magistrate kò tí mo kó high court gbogbo mo ṣe wá ní case to answer. Wọ́n remind yín fún oṣù mélòó? ìgbà tí incident yẹn kọ́kọ́ ṣẹlẹ̀ wọ́n kọ́kọ́ remind mi so bàtà wọn try case yẹn case to answer wá jáde ní high court so ìgbà tí case to answer wá jáde so mú èmi náà máa ń wá láti ibi tí wọ́n wà ń gbà wọ́n máa ń bá mi gbóúnjẹ wá sí ibi tí mo wà yẹn so at the end wọ́n ṣàpadà fún mi ní bàtà wà ní judgement so wọ́n padà wá sentence me 21 years in imprisonment so bẹ̀rẹ̀ sí ìkọ̀kọ̀ tí mo lè ṣe mo ṣàǹfọ̀kàn ṣàdúrà sẹ́lọ̀ títí so bàtà wá di 2019 ní September 6 ìgbà yẹn ni wọ́n wá fún mi mẹ́sẹ̀jì pé mọ́mí wa ti ṣaláìsí lórí ọ̀rọ̀ mi. Bàbá yín ńkọ́? Dáàdi wa ti kú ti pẹ́ tẹ́lẹ̀ kó tó di pé mo wọ́ sí. Ẹ̀gbọ́n yín ńkọ́? Ẹ̀gbọ́n mi wà obìnrin làwọn wọ́n wà lẹ́kọ̀ọ́. Obìnrin yẹn ọmọ yẹn kó tó di pa ń lọ jìnnà ó ti tọ́jọ́ mélòó ó mọ́ tẹ́ mélòó tó ti máa ń wá sílé yín tó máa ń sùn bẹ̀? Kò ń kí máa ń sùn kò máa ń sùn lọ́sàn-án bẹ̀ kò kí máa ń sùn bẹ̀ ti dé break so kò dẹ̀ ṣe máa wá ó ti ń lọ síbi going to 3 months tó máa ti ń wá sí ọ̀dọ̀ mi bẹ́ẹ̀. Tó dẹ̀ ń wá ta ló wá ṣẹ́yún fún? Nǹkan tó wá fa wàhálà ìgan náà ni mi ò mọ ẹni tó ṣẹ́yún fún rárá so definitely bí ó ti ní oyún yẹn kó tó di pé ó mọ̀ mi ò mọ̀ pa ọ̀rọ̀ oyún yẹn rárá. Mo rò pé ẹ̀yin nìkan kọ́ ń kọ́pa. Bẹ́ẹ̀ni àwọn bíi mẹ́rin lájọ wà ní lọ́ọ̀jì yẹn ó máa wọ yàrá ẹlòmíràn onílé èdè kan pẹ̀lú Ngozi tí ó máa lọ sọ́dọ̀ ẹ̀ náà pọ̀ ọ̀dọ́ títí mi ló máa sábà ń wá sí jù. Kó tó di pé wọ́n lẹ́jọ́ jẹ́ ẹ ti lò tóṣù mélòó ní rìmáàdì? Mo ti lò ọdún mélòó? Mo ti lò tó going to 4 years. Kó tó di pé wọ́n ṣẹlẹ̀ lẹ́jọ́ jẹ́? Kó tó di pé wọ́n ṣe wá ṣe judgement. Ẹ ti lò ṣé wọ́n wá ka 4 years yẹn mọ́ 21 yẹn? From the day of arrest. Okay wọ́n wá fún yín 21 years. Bẹ́ẹ̀ni sir. Tòótọ́ láàrin èmi àti yín ta lọmọ yẹn ṣẹ́yún fún? Mi ò mọ̀ pa oyún yẹn mi ò mọ̀ pa torí tí mo débẹ̀ gan going to 3 months mo dé ibi bẹ́ẹ̀ mi ò mọ̀ nípa ẹ̀ rárá. Báwo lẹ̀yin ṣe mọ̀? Bí mo ṣe mọ̀ ni pé ibẹ̀ ó jẹ́ bí student area so some of àwọn students yẹn wọ́n máa ń wá sí ọ̀dọ̀ wa mìíràn pàwọn jẹ́ youth corps member so ìgbà mi ò lè mú fóònù wa pé please help us to charge this phone then ìgbà mi ò dẹ̀ tún lè wá bóyá wọ́n fẹ́ gba bí lecture torí lady yẹn sí economics source ní department tó wà tá à ń pè ní economics and social studies so ìgbà mi dẹ̀ lè mú máa ń kọ́ ní economics tí máa ń lẹ́yìn bìsì so bó dẹ̀ tún lè lọ sọ́dọ̀ ẹlòmíràn kí ẹ̀kọ́ bóyá bí English or mathematics so nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. Ìgbà tí wọ́n wá sọ wípé wọ́n wá rí kó ṣẹ́yún kí ló dé tẹ̀lé sọ nílé ẹjọ́ pé ẹ̀wọ̀n sí? Gbogbo ẹ̀ náà ni mo ṣàlàyé pé wọ́n sí so wọ́n ní pé irọ́ ni mò ń pa pé kò sí báwo ni mo ṣe ní mò ń pa èèyàn tó dẹ̀ máa ṣe pé ọ̀dọ̀ mi ni sábàbí wa ṣẹlẹ̀ sí tó kú pé then the last conversation lórí fóònù ẹ̀ pé èmi náà ni mo bá sọ̀rọ̀ last pé definitely èmi ni mo fún ní owó yẹn pé kó lọ́ọ́ fi ṣe D&C yẹn. Gbogbo àgbáyé ni wọ́n ti gbọ́rọ̀ yìí nígbà tẹ́ ń sọ yìí o torí mo rántí dáadáa o so ẹ̀wọ̀n lẹ wá ti ṣe lẹ ti parí sáfíìsì yín báyìí gẹ́gẹ́ bí àgùnbánirọ̀. Bẹ́ẹ̀ni sir. Ìgbà tẹ́ ẹ dẹ́wọ̀n kí ni ìrírí yín lọ́gbà ẹ̀wọ̀n? Actually kò dẹrùn kankan rárá nítorí pé ìgbà tí mo kọ́kọ́ débẹ̀ yẹn ìgbà tí mo wà ní ayé mi tiẹ̀ ni kì í mo ṣáyé ti ọ̀dọ̀ wá bí báyìí torí ìnira ni but mo ṣàdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé at the end
padà survive pẹ̀lú pé torí journey yẹn kò ń ṣe easy journey. for 2012 síbí 21 years ò tí ì pé. But based on the wọ́n yọ remission nù ẹ̀ wọ́n máa ń yọ remission. ok wọ́n á yọ pé kí ni remission yẹn mean. Remission yẹn ni pé bí wọ́n máa ń kà tiẹ̀ ọdún kan sí ó stand fún 8 months. lọ́gbà ẹ̀wọ̀n. bẹ́ẹ̀ ni sà wọ́n á pè ní remission. báwo náà ṣe máa ń kíra wọn lẹ́wọ̀n. Actually a ní lọ́gbìn níbi bẹ̀rẹ̀ aláwọn officers tàbá jí láàárọ̀ àkọ́kọ́ máa salute authority torí pé authority order is the final. ṣe ọ́fíìsà yẹn ẹlẹ́wọ̀n náà ni àbí àwọn wọ́dà. inmate ni wọ́n. ok wọ́n dúró gẹ́gẹ́ bí aláṣẹ torí pé kó má bàa sí ìdàrúdàpọ̀. ẹlẹ́wọ̀n sẹ́lẹ́wọ̀n náà ni. bẹ́ẹ̀ni òfin wà tá a máa ń tẹ̀lé tá à ń pè ní outstanding. ẹ lófin láàrin ara yín. bẹ́ẹ̀ni sà. nínú òfin àtòfin ìgboro èwo ló múlẹ̀ jù. ẹ̀wọ̀n yẹn múlẹ̀ o torí èèyàn gbọ́dọ̀ ta ṣàgẹ̀rẹ̀ sófin yẹn ìjìyà ńlá ni. ta ni ó ṣèjìyà fún yín. láàrin ara wa náà ni torí a ní olórí àdẹ̀ní àwọn CJ aláwọn prosecutor aláwọn tó máa ń ṣèdájọ́ aláwọn witness tí kò bá ṣẹlẹ̀. nǹkan tẹ́lẹ̀ máa fi ń ṣe nǹkan yẹn ni pé nítorí pé bá ṣe pọ̀ yẹn tí ò bá sí òfin àmọ́ nǹkan ló máa ṣẹlẹ̀ láàrin ara wa torí you can't take law into your hand. ẹlòmíì sí wọn lè ṣe nǹkan tẹ́ kó máa bínú ó lè láre èèyàn mọ́gìrì bọ̀ tó fi bá ti wọ́n ti mọ̀ pé tó máa ti ṣe irú nǹkan báyìí pé ìjìyà ńlá ni so tó bá yẹ pé wọ́n try case yẹn tó bá yẹ pé fine ni. ẹ tún ṣẹjọ́ ara yín nù bẹ̀ yẹn. àwọn máa ń ṣẹjọ́ dáadáa. bí àárín ọjọ́ mélòó àbóṣù lẹ fi ń ṣẹjọ́ ara yín nù bẹ̀. tó bá jẹ́ pé ẹjọ́ tó jẹ́ pé ó critical tá a bá ṣẹjọ́ yẹn nínú cell tó bá di pé kò tẹ́ni ẹ lọ́rùn á gbé lọ sí federal so tí federal bá wá dá sí wọ́n lè discharge ẹjọ́ yẹn ọ̀kan have mercy náà. àkútẹ́ ẹ̀jà bí. bẹ́ẹ̀ni sà. àwọn wo ni federal ṣé nínú ọgbà ẹ̀wọ̀n Adó yìí náà. bẹ́ẹ̀ni sà. kì í ṣe pé ọ̀dọ̀ àwọn wọ́dà o ẹ̀yin láàrin àwọn ẹlẹ́wọ̀n náà ni o. láàrin ara wa ni sà. state wà federal wà state ní inú cell ibi tá a wà. cell kọ̀ọ̀kan la ní provost tó ń jẹ́ bí olórí ti wà. then federal yẹn gangan ni ìyẹn bí general number 1 general AG àti àwọn olórí wa so tàbá dájọ́ fún wa nínú state tí ẹjọ́ Yorùbá tẹ́ wa lọ́rùn a máa gbé síta pé ẹjọ́ kò tẹ́ mi lọ́rùn so irú federal sin tó bá gbé ẹjọ́ ẹ̀yẹ̀wò tó ń gbé sọ́tún ní kálukú máa dá sí iṣẹ́ state á ṣùkùn àti irú ẹjọ́ ìyàwó CJ máa jáde so tó bá yẹ pé finally pé ẹni yẹn jẹ̀bi ni wọ́n lè have mercy kán bá pọ́ọ̀tì ìjìyà yẹn ní péréte ọ̀rọ̀ kan fún ní last warning. irú ìjìyà wo ni wọ́n máa ń fúnra yín bẹ̀. nǹkan tó ṣẹlẹ̀ ni pé ìjìyà tó máa ń fún wa tó bá ti jẹ́ pé nǹkan tó yẹ pé nǹkan yẹ pé ẹ̀ṣẹ̀ yẹn ṣẹ́ lé lórí wọ́n máa fún ládàá máa ní kó iṣan òkò ọ̀ kó wà ní bandover. èwo ló ń jẹ́ bandover. laboratory ló ń jẹ́ bandover. èwo ló ń jẹ́ laboratory. ìta máa ti ń ṣègbọ̀nsẹ̀ kalẹ̀ tí máa ń wẹ̀. kí la máa ṣe ń bẹ̀. ó máa wà ń bẹ̀ ni that is for punishment a máa ṣe gbogbo iṣẹ́ all round work ló máa ṣe. ó dẹ̀ gbúdọ̀ ṣe. ó gbúdọ̀ ṣe that is the punishment. ọkùnrin tó bá fẹ́ wá bọ́kùnrin lájọṣepọ̀ ńkọ́. ìyẹn gangan ni number 1 ìyẹn ni gangan ni number 1 capital offence ó là ń pè ní sodomy. sodomy. bẹ́ẹ̀ni sà. sodomy lẹ máa ń pè é. bẹ́ẹ̀ni sà ó máa ń ṣẹlẹ̀. ok. tó bá ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tá a bá ti ṣe investigation pé lóòótọ́ wọn mú red-handed ìjìyà ńlá tó tóbi tó tí ì sí wọ́n á pàrédì ẹ̀ ní nakedness wọ́n á kún ní eérú wọ́n á jáwé ìrè lórí á jó kàkàkiri gbogbo inú ọgbà. kì í ṣe pé wọ́dà ni ó ṣèdájọ́ àárín ara yín lẹ ti ń ṣèdájọ́ yẹn. ó ti wà ní òfin wà ní òfin. sodomy. bẹ́ẹ̀ni sà the capital offence òun ló le jù. òun ní òfin tó le jù níbẹ̀ yẹn. but wọ́n ní ẹ̀wọ̀n yàtọ̀ síra wọn pé àwọn bàbá olówó àti ẹ̀yin tí ò lówó pé ẹ̀wọ̀n yàtọ̀ sẹ́wọ̀n. bẹ́ẹ̀ ni náà but òdìgbì wà. òdìgbì. àyùnra tún wà. òdìgbì. òdìgbì tó bá rọwọ́ ọrí náà pẹ̀lú òdìgbì. òdìgbì ni pé tí wọ́n bá fún wọn ní ration tá à ń pè ní oúnjẹ tí ìjọba ní kó máa fún wa àwọn ò ní fọwọ́ kàn wọ́n á gbé fáyúnra.
ẹ̀wọ́ lẹ́ ń jáyúnra ẹni tí ò ní kankan tí ò ní visit. tí ò sẹ́ni tó fẹ́ béèrè ẹ̀. Bẹ́ẹ̀ ni sà. Lẹ́sìpẹ́tọ̀ Agbájélọlá Ayọ̀délé ẹ̀ka alẹ́ o àmì o wọ́n láàrin rà kó bá. Mo rò pé ẹ̀yin àjọ ń kẹ́kọ̀ọ́ nínú ọ̀rọ̀ yìí. Òdígbì á gbé fún ayúnra. Bẹ́ẹ̀ ni sà. Okay. So tó bá ti wá jáyúnra tó mọ nǹkan ni irú àwọn Òdígbì ẹ̀sìn ó lè bá fọ aṣọ ẹ̀ á bá fọ àwọn nǹkan tó yẹ kó ṣe wọ́n lè ránṣẹ́ ó lè bá pọn omi. So àwọn yẹn nǹkan kan náà ni gbogbo wa torí pé all mate àwọn nǹkan náà ló jọ ń fi gbogbo wa sí bọ̀ ìyàtọ̀ tó kọ̀ tẹ̀ wọ́n á bẹ̀ ni pé irú Òdígbì ẹ̀sìn òun ní visit. Àwọn tó lè béèrè ẹ̀. Wọ́n máa ń gbóúnjẹ wá fún láti ìta oúnjẹ raw food bọ̀ ẹni tí ò ní nǹkan kan tá à ń pè láyúnra so ó máa lọ pọ̀ṣú ẹ̀ là ń pè ní pé a lọ tọrọ lọ́dọ̀ àwọn tí wọ́n ní so àwọn yẹn wọ́n á fún ní nǹkan so ẹni tí ò bá dẹ̀ léèyàn náà tó bá wà ń bẹ̀. Ṣàròdígbì tí wọ́n béèrè ẹ̀. Ẹni tó bá ti pè lódìgbì ẹni tó ní nǹkan tó ní fọ̀tẹ́ lè kan náà là ń pè lódìgbì. Bọ̀ tó ń irú ẹni Òdígbì yẹn bá ṣẹ̀ ẹ lè dájọ́ ẹ̀wọ̀n ní try ẹ̀ ń bẹ̀. Kò sí ẹjọ́ tán lè ṣe tó bá ti ṣẹ̀ ó ṣẹ̀ náà ni nobody above law ní ibẹ̀ torí pé a ní olórí àwọn náà ní tàṣà àgẹ̀rẹ̀ sí òfin. Irú àwọn wo ló ń jẹ́ olórí? Àwọn bíi tí wọ́n yàn tí a yàn láàrin ara wa. Pẹ̀lú olórí. Ṣé ẹ lè yọ wọ́n kúrò tí ò bá tẹ́ yín lọ́rùn? Wọ́n ń yọ wọ́n dáadáa torí a máa ń pè ní step down 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 tó bá ṣe àṣemáṣe wọ́n á jack ẹ̀ down wọ́n á step ẹ̀ down wọ́n á já sí last man post. Last man post. Ẹ sọ déyàn lásán. Díẹ̀ kankan mọ́. Káì. Kò ní community kankan torí community tún wà. Community wà lọ́hùn. Community wà. Báwo ni community yẹn ṣe wà? Community yẹn wà ní pé irú àwọn new man tí wọ́n bá ṣẹ̀ dé tí wọ́n jẹ́ anything ó lójú ibi tí wọ́n lè lọ lọ́wọ́ àárọ̀ bọ̀ tó bá yẹ pé ẹni tó ti pẹ́ tó ti ní community tó gbé àwọn ọ́fíìsà ìwé tó máa fi ṣe wọ́n lè ṣe òun sí floor kó máa gbatẹ́gùn so tó bá dá wá ṣe pé ó tó wá lọ ta ṣàgẹ̀rẹ̀ sí nǹkan tó yẹ kó ṣe àbí bóyá ó ń plan attempt to cause anarchy láti pé kó da ọgbà rú àwọn tó máa ṣe investigation pé lóòótọ́. Ẹ̀yin náà lẹ ń ṣe investigation yẹn láàrin ara yín o. Bẹ́ẹ̀ ni sir because ní ẹ̀wọ̀n there is no secret in jail. Gbogbo ohun tó ní kálukú bá ṣe lẹ́yìn tó gbé dẹ́wọ̀n bó jẹ́ kó parọ́ gan lé ẹjọ́ ó padà jẹ́wọ́ lọ́hùn. Bẹ́ẹ̀ni there is no secret in jail so tó máa padà àmọ́ wọ́n á step ẹ̀ wọ́n á jà kẹ̀ down. Ìyẹn tó bá parọ́ pé nǹkan tó gbóhùn dẹ́wọ̀n rèé àbí tó bá wá padà ẹ̀yin ara yín á padà lọ wádìí pé nǹkan yẹn kọ́ ló gbé dẹ́wọ̀n lóòótọ́ wọ́n wá fi yà jẹ́. Ìrírí wo lẹ rí lẹ́wọ̀n tó tẹ́ lè gbàgbé láéláé? Àwọn nǹkan tí mo rí tí mo lè gbàgbé nítorí pé ní ayé ìgbà kan àwọn ẹlòmíín wà tó jẹ́ pé ìlera wọn ò pé tó dẹ̀ jẹ́ pé kò sẹ́ni tó máa ń béèrè wọn tó jẹ́ pé along the journey wọ́n á drop ọ̀pọ̀lọpọ̀. Kí ló ń jẹ́ drop? Wọ́n á parí journey wọn sí ibi bẹ́ẹ̀. Wọ́n kú? Bẹ́ẹ̀ ni sà. Àtìgbà tí ẹni tó ń túnṣe wá gbé wá yìí sí tó wá wà nǹkan tó wá yàtọ̀ sí ti tẹ́lẹ̀ torí tẹ́lẹ̀ a máa ń face oríṣiríṣi àwọn challenges nípa bí omi ká má romi mu ṣùgbọ́n sìn gbogbo nǹkan ó ti yàtọ̀ kò dàbí ti tẹ́lẹ̀ mọ́ but notwithstand náà ẹ̀wọ̀n ṣe ẹ̀wọ̀n ò dàbí ilé rárá. Ẹ ti sọ ìrírí tí ẹ rí tó burú yẹn. Àwọn ìrírí tí mo rí tó burú bẹ́ẹ̀ ni pé torí nígbà tí mi kọ́kọ́ débẹ̀ as a new man à ń pè kíní kan ní water gang máa di ẹ láàárọ̀ máa lọ pọn omi máa sáàbù gbogbo àwọn ìtì ẹ̀ tábẹ́ ní awaiting trial then tó bá ti tó time lọ́sàn-án máa tún gbéra then tó bá dásìkò gbogbo ẹ̀ wọ́n fẹ́ ṣánko ó ti di dandan gbogbo àwọn iṣẹ́ yòó gbọ́dọ̀ ṣe bọ̀ nǹkan tó pa mí lẹ́kún jù tó bà mí nínú jẹ́ ni pé ní 2021 lẹ́yìn ìgbà tí wọ́n ṣe issue EndSARS tán ó wá ní ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ torí ẹni yẹn ló máa ń gbé mi gẹ́gẹ́ bí ẹni tó mú mi mára tó yẹ pé tó bá dáná á bù fún mi lára oúnjẹ tó bá ṣe sọ́dílì lójijì mo gbọ́ pé ó ní àrùn jẹjẹrẹ. Cancer. Bẹ́ẹ̀ ni sà nínú ìrìn àjò yẹn ó drop. Ó kú sọ́hùn olóore yín tún kúnnú bẹ̀ yẹn. Ìgbà tó wá drop yẹn èmi náà padà wá di ayúnra
padà á di ayúnra. Ẹ ti wà lódìgbì ẹ ti fara tò dígbì ẹ wá padà di ayúnra. Ṣùgbọ́n nípa fẹ́ olùgbàlà náà padà la gbogbo ẹ̀já ìdẹ̀ fún gbogbo kò fọ́lọ̀. Báwo ni ṣe ń kíra láàárọ̀? A máa ń wò sí ni tá bá ti jí bẹ́ẹ̀ a máa salute. Èdè wo lẹ máa ń sọ? Wo sọ́ọ́lì máa ń jẹ́ a máa respond. Báwo ni ṣe respond? Wos, once more, wos, once again, wos. Three gbosa for the man there. Gbosa, gbosa, gbosa. Stadai is the government. Ọ̀sán ń kọ́? Tá bá ti wọlé nírọ̀lẹ́ tán ti ṣe lọ́kọ̀ tí àwọn wọ́dà ti kó kọ́kọ́rọ́ lọ. The same salute náà láti máa salute. So tó bá wá di nírọ̀lẹ́ wọ́n máa naka fún Muslim prayer ní 7 o'clock. Táwọn bá ti pray tán, àwa tá jẹ́ Christian, àwa náà a máa ṣàdúrà tiwa. Lẹ́yìn tó bá ti wá tó time bíi 10-11, so silent hour lọ́wọ́ a gbọ́dọ̀ wà yẹn. So wọ́n tó bá dẹ̀ tún lọ break silent hour, another jihad látó ni. Káì. Ẹ máa ń gbọ́ wa lọ́hùn bó lẹ ti ń gbọ́ wa? A máa ń gbọ́ program lórí MP torí wọn gbà ká lórí rédíò. Torí ẹ nígbà tẹ́ ti wà lọ́hùn lẹ́ ń gbọ́ mi. A máa ń gbọ́ Mẹ̀dẹ́mà, àdẹ̀tún máa ń gbọ́ YYY, àdẹ̀tún máa ń follow program bàbá bí wọ́n ṣe ń ṣe ọ̀hún. Bàbá wo? Bàbá Samuel Alọ. Ok. Ìtàn ṣe ní Jesus City. So a máa ń fọkàn ṣàdúrà náà tá a bá ń gbọ́ program yà máa lò MP yẹn tí ò fi ní sí ariwo. So gbogbo bá ṣe ń ṣe program náà là ń gbọ́ ní ọ̀hún ìyá rẹ̀ tó ń kọ́gbọ́n. Kí wá ní ìmọ̀ràn yín fún àwọn ọ̀dọ́ bíi ẹgbẹ́ yín torí ẹ̀yin lọ sáfíìsì báyìí ẹ parí ẹ̀ sọgbà ẹ̀wọ̀n? Ìmọ̀ràn mi fún àwọn ọ̀dọ́ ni pé ọkùnrin lóbìnrin ilé náà jẹ́ nǹkan bíi lesson because ọ̀tọ̀ ni pé kán rányàn ní Sókótó kán bá ní Abẹ́òkúta. So fáwọn ọ̀dọ́ tó ń kàwé ẹlòmíì ibi tán bá rán ibẹ̀ kọ́ ló máa lọ. Dẹ̀ nípa téèyàn bá máa ṣọ̀ṣàkálá kó ṣọ̀ṣàkálá, tó bá dẹ̀ máa ṣòṣòkòlò tó bá yẹ pé ìwé ló fẹ́ kà kó kàwé, tó bá dẹ̀ jẹ́ pé ìrìn gbèrègbèrè náà ló fẹ́ rìn. So ìmọ̀ràn mi fáwọn ọ̀dọ́ ni pé nǹkan táwọn òbí bá ní pé ká lọ ṣe ní school òun ni ká fojú sí àdínlógún ẹ̀wọ̀n. Iṣẹ́ wo lẹ ń ṣe báyìí? Mo ti ṣe ẹni tí. Báwo lẹ ṣe ń jẹun? Ìgbà tí mo dé mo lọ sí orí òkè mo lọ ṣe prayer. So nǹkan torí nígbà tí màá fi délé ilé gan ti wó. Ilé ti wó? Bẹ́ẹ̀ni. Níbo ilé yẹn wà? Ilé wa wà ní Láwánsìn. Láwánsìn? Bẹ́ẹ̀ni sà. Lẹ́kọ̀ọ́? Bẹ́ẹ̀ni sà. Ilé yẹn ti wó, àdúgbò wo ní Láwánsìn? Anjorin Street number 18. Torí àwa gbé Láwánsìn dáadáa ni. Anjorin Street láti kó ìnira láti ilé wa. Bẹ́ẹ̀ni. Ilé yín ti wó lọ́hùn-ún. Ìyá ti kú. Bẹ́ẹ̀ni sà. Kò sí nǹkan kan mọ́ báyìí. Bólẹ̀ wá ń sùn. Mo ń sùn ní all completed building kan tó wà ní Ìlàsà. Ilé ẹ̀ wà ní àwọn Ìlàsà sí ìyànà sọ̀rọ̀ tí ẹ bá ti kúrò ní Sádíkù. Ṣùgbọ́n tí ìparí rẹ̀. Ní Sádíkù. Bẹ́ẹ̀ni sà. Káì. Tábàárà àwọn èèyàn tó bá fẹ́ ràn yín lọ́wọ́ ńkọ́? Ṣé láka nọ́mbà? Ẹ pè àká nọ́mbà yín. Àwọn tó bá fẹ́ bóyá àwọn tó bá fún yín ní nǹkan tẹ́ máa fi jẹ, bóyá àwọn tó fẹ́ fún yín níṣẹ́ tí ẹ lè máa ṣe báyé yín ó ṣe yí padà, àbáwọn èèyàn tó fẹ́ gbà yín síṣẹ́, bóyá rí company tó lè gbà yín láti máa bá wọn tún generator wọn ṣe àbí oríṣiríṣi bẹ́ẹ̀. Ṣùgbọ́n ẹ kọ́kọ́ pa àká nọ́mbà yín fún nǹkan tí ẹ lè máa jẹ. Ẹ wá pé fóònù nọ́mbà yín fáwọn tó bá fẹ́ ràn yín lọ́wọ́ nírìn àjò ayé yín tí mo sì mọ̀ pé ẹ rí. Account number mi ni 3078694036 First Bank. Ẹ farabalẹ̀ pé lẹ́ẹ̀kan sí. Sá. 3078694036. Ilé ìfowópamọ́ wo? First Bank. Orúkọ wo ló wà lórí ẹ̀? Ọmọ́táyọ̀ John. Ọmọ́táyọ̀ John. Fóònù nọ́mbà yín? Fóònù nọ́mbà mi ni 090 090 13 16 55 24. Ẹ pè fóònù nọ́mbà yín yẹn lẹ́ẹ̀kan sí. 090 13 16 5524.
Ọlọ́run ò ní jẹ́ kẹ́ ẹ rógun ẹ̀wọ̀n mọ́, ẹ̀wọ̀n tí ẹ lọ fún 21 years Ọlọ́run ò ní jẹ́ kí ẹ róhun tí ó máa padà dá yín padà sí ọgbà ẹ̀wọ̀n mọ́. Tí ẹ bá ti padà wá rí àánú, ẹ jẹ́ á mọ̀ ká lè dúpẹ́ lọ́wọ́ aráàlú. Yìnyín kọ́lọ́run kọ́ lè ṣe mí. Mo mọ̀ pé ẹ sì lè di ẹni tí ó máa pàṣẹ lórílẹ̀‐èdè yìí tó bá dọ̀la lágbára Ọlọ́run. Ẹ ní rákòbá mọ́, àwa náà ò ní rákòbá o, mo rò pé a jọ kẹ́kọ̀ọ́ ń bẹ̀.